ẹ̀lẹ́ ńbẹ̀ yẹn. Ọ̀rọ̀ Solomon Grundy tá à ń sọ níjọ́sí. Ó jẹ́ n rántí orin kan táwọn dádì wa Chief Commander Ebenezer Obey tí wọ́n kọ níjọ́ yẹn. Orin yẹn á jẹ́ in the 60s àwa náà bóyá a dé bá a ni, ta ló mọ̀? But mo ṣáà mọ̀ wípé mo ṣọmọdé sí tí mo gbọ́njú already by the 70s. Ìgbà mẹ́ta nígbà ẹ̀dá láyé o. Kálẹ́ sàn wá jòwúrọ̀ lọ bàbá ńládùúrà ni o. Ìgbà àárọ̀, ìgbà ọ̀sán, ìgbà alẹ́. Gbogbo àwa tá à ń gbọ́ wa ńsìn, ọ̀pọ̀lọpọ̀ nínú wa lè wà nígbà àárọ̀, a lè wà nígbà ọ̀sán, ẹlòmíì ò lè ti di ìrọ̀lẹ́ by now àbí kó ti máa súnmọ́ alẹ́. Anytime tó bá jẹ́, we are still alive as long as tá a bá wà láyé, ìrètí ń bẹ. Gbogbo nǹkan tó wà lọ́kàn wa tọ́lọ́run fi sí wa lọ́kàn láti ṣe, ká má sọ pé ó pẹ́ jù. Pé ìgbà mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ náà, let's hold on to God. Ká di Ọlọ́run mú, ká dẹ̀ bẹ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ká lè ṣe. Iṣẹ́ tí Ọlọ́run rán Mr. A ó yàtọ̀ sí iṣẹ́ tí Ọlọ́run rán Mrs. B. Important thing ni pé kólúwa ẹ̀ kó jíṣẹ́ yẹn. Because mo ti realize from the word of God àti from nǹkan tí mò ń rí àti nǹkan tí mo kọ́ lọ́dọ̀ àwọn bàbá wa àtàwọn ìyá wa ní ìrìn àjò ilé ayé. Ó ti jẹ́ kí n understand pé tí problem bá ti wà nílé ayé báyìí, táwọn èèyàn ti kígbe sọ́lọ́run, Ọlọ́run á wá rán èèyàn. Wọn ò kí ń drop èèyàn láti sky. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, a kàn lè jí láàárọ̀ kankan rí èèyàn kan pọ̀ kó kàn ti jábọ́ sí iwájú ilé àbí inú garden àbí ẹ̀yìnkùlé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ láti bí ẹni yẹn ni. Ẹni yẹn á wá bẹ̀rẹ̀ sí dàgbà, á wá lọ primary school, á wá lọ secondary, á wá ṣe gbá, á wá ṣàwo. But ibi tá a ti ń lọ káàkiri yẹn, ó ṣeé ṣe tí a bá ṣọ́ra àbí tá a bá ní ẹni tó máa tọ́ wa sọ́nà àbí tí àwọn òbí wa àbáwọn caretaker wa, àwọn tó ń tọ́jú wa guardians tí wọn ò bá ní iyè láti tọ́ wa sọ́nà. Ìwé tá à ń kà, school tá à ń lọ, iṣẹ́ ọwọ́ tá à ń kọ́, mo marry, mo bímọ, iṣẹ́ náà ni gbogbo ẹ̀ o. Gbogbo ẹ̀ náà ara ẹ̀ náà ni o. Mo marry, mo bímọ, mo tọ́mọ, mo ṣe gbá, mo ṣàwo. Olúwa wá gbàgbé nǹkan gan-an tó wá ṣe yẹn náà àwọn olóyìnbó ń pè ní purpose. So ìgbà tí wàhálà bẹ́lẹ̀ níjọ́ kìíní àná, Ọlọ́run wò pé nǹkan tí màá ṣe ni pé màá rán ọmọ mi bíbú inú mi kan ṣoṣo kó wá gba àwọn people yìí là. Ẹ̀ṣẹ̀ wọn ti pọ̀ jù. But a mọ̀ pé Ọlọ́run ní agbára láti drop Jésù báyìí ká kàn rí ní Bethlehem pù báyìí ká dẹ̀ rí. Ṣùgbọ́n Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀, wọ́n láti go through pé kán bí sínú ayé. Ó ṣẹ̀ṣẹ̀ wá ń dàgbà. Ibi tó ti ń dàgbà náà wá rí pé káàpọ̀ ọmọ lásán kọ́ lọmọ yìí o. Ìyá ẹ̀ náà ti ń wò ó títí tí ó fi dàgbà tó fi wá ṣe iṣẹ́ tó wáyé wá ṣe. Bẹ́ẹ̀ ló ṣe rí fún gbogbo wa. Ọlọ́run má jẹ́ káyé wa dàbí ti Solomon Grundy torí mi ò rí ibi kankan tí wọ́n ti ní Solomon Grundy ṣe nǹkan kan nínú 7 days tó lò yẹn. That is 7 decades or 7 times 2. Mi ò tiẹ̀ rí nǹkan kan tó ṣe. Ọlọ́run ò ní jẹ́ káyé wa dàbí Solomon Grundy. Gbogbo nǹkan tọ́lọ́run ní ká wá ṣe láyé, a máa ṣe lórúkọ Jésù. Kọ́lọ́run ràn wá lọ́wọ́. Ọlọ́run ẹ dìde ìrànlọ́wọ́ fún wa, ẹ ṣàánú fún wa tọmọtọmọ. Ká má miss purpose wa nílé ayé. Níwọ̀nba ibi tá a dé yìí, èyí tó kù, Olúwa, let us make the best use of it. Olúwa ẹ ṣàánú fún wa. Ká rí bá ti ṣe, ká rọ́nà gbégbá, ká múnú yín dùn. Let us make our elections sure lórúkọ Jésù.